A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó ṣọ́ wa lọ tó ń ṣọ́ wa bọ̀. A wà ní ìlú Òṣogbo báyìí pẹ̀lú bàbá wa Àràbà ti ìlú Òṣogbo, bàbá Ifáyẹmí Ẹlẹ́buibon. Ẹ tó bá ń béèrè ọ̀rọ̀ náà ló fẹ́ ìtumọ̀ gbọ́. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹpìtàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ̀wé nípa ìtàn ìṣe ilẹ̀ Yorùbá. Ó ní a rí pàápàá ìwé Reverend Johnson tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń mẹ́nu bà tí wọ́n máa ń dárúkọ rẹ̀, The History of Yorùbá. Àṣìṣe àbí àléébù kan ó ṣẹlẹ̀ sí ìwé Reverend Johnson tí àwọn èèyàn kì í sábà kíyèsí. Ẹ rí i pé ẹni tó kọ́kọ́ tó tò àwọn ìwé ìjọ History of Yorùbá kì í ṣe òun ló pàpà gbé ìwé náà jáde. Ojúlówó ìwé yìí tí wọ́n kọ nígbà tí wọ́n pè fáwọn òǹṣèwé tí ó tẹ̀ ní London, ó jóná, ó gbiná. Èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tí aáyán tí ń jọ ìrà tí ń jọ ní èyí tá à ń kà lónìí yìí, ó ṣeé ṣe ká sì ṣe ti wà nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà níbi tèè tó jóná lè mọ́ sí ibi tí a rí, kò jẹ́ kí èmi ó lè ríra mọ́ ìwé Reverend Johnson. Gbogbo nǹkan tó òun ló sọ nínú ìtàn rẹ̀ pé tán àsìkò ayé ọba onígbògi, tó bá jásìkò ayé ọba sọ onígbògi lọ́kọ́jọba nílẹ̀ Yorùbá ni tí fásitì wà. Gbogbo ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ló ní odù tí wọ́n fi tẹ̀ wọ́n dó. Ọ̀yọ́ tá à ń wí Ògbè Alára ni. Ọ̀sẹ̀ méjì ni wọ́n fi tẹ̀ Ìbàdàn. Ìdí ìnẹ̀kẹ̀ lọ́tẹ̀ Òṣogbo. Nípa gbogbo ìtàn tá a bá ti rí nínú ìwé Johnson, èmi kì í fi gbogbo ara mọ̀. Mi ò sọ pé gbogbo ẹ̀ ní ó kùnà o, ṣùgbọ́n èmi ò fi gbogbo ara gbà á gbọ́. Ó jẹ́ ìdáhùn mi lórí ọba onígbògi àti bí Ifá ṣe dé ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ n béèrè báyìí pé kí ni ẹ̀yin lè sọ tó jẹ́ ìpìlẹ̀ Ifá bíbò ni a ṣe lè tọ́ka sí pé Ifá bẹ̀rẹ̀? Bí Ifá ṣe bẹ̀rẹ̀, sórí òjíṣẹ́ Olódùmarè ni Ifá. Ọ̀rúnmìlà gangan ló mú Ifá wá. Ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni Ifá. Ọgbọ́n ìmọ̀ tí Olódùmarè fún Ọ̀rúnmìlà òun là ń pè ní Ifá. La fi sọ pé kò sí nǹkan tí Ifá ò fà á. Tẹ́ bá wọnú ẹsẹ̀ Ifá, ẹ rí sáyẹ́ǹsì ńbẹ̀, ẹ rí ìtàn ńbẹ̀, ẹ rí ìwòsàn ńbẹ̀, ẹ rí náà là ń sọ bí wọ́n ti ṣe tẹ ìlú kọ̀ọ̀kan dúró nínú odù Ifá ló wà. Èdè Yorùbá èdè tá à ń sọ lẹ́nu gangan tí ẹ bá fẹ́ gbọ́ èdè Yorùbá nínú ẹsẹ̀ Ifá ló wà. Ifá ò sì ní júwe nǹkan kẹmọ́ bàbẹ́ tó bá pé kinní kan ó sẹnu ṣonṣo ẹ̀rí bó ṣe rí náà nù. Òwe tá à ń pa nílẹ̀ Yorùbá nínú odù Ifá ló wà. Lọ́rọ̀ kan Ifá làbá máa pè ní Bíbélì ti Yorùbá. Ẹni tó mú wá tó jẹ́ bí ìránṣẹ́ Olódùmarè òun ni Ọ̀rúnmìlà. Àtọ̀run wá ló ti mọ ẹni tí ó là. Ìtumọ̀ ni pé Ifá ti wà láti ìpìlẹ̀ Yorùbá láti gbà ìwáṣẹ̀. Láti gbà ìwáṣẹ̀ Òtúfẹ̀ kì í ṣe Ifẹ̀ kan ṣoṣo ló wà o. Ifẹ̀ tó wà lónìí kì í ṣòun làkọ́kọ́. Ẹ rí i pé oríṣiríṣi Ifẹ̀ ló wà. A nífẹ̀ Òòdáyé, Òtúfẹ̀, Ifẹ̀ Ọmọwuni, Ifẹ̀ Ẹlẹ́mbẹ́bẹ́, Ifẹ̀ Ẹsẹ̀ Adìẹ, Ifẹ̀ Wàrà, káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kì í ṣe ẹ̀ẹ̀kan ni wọ́n tẹ ayé dó. Ayé tá a wà nínú rẹ̀ gbogbo wọ́n ṣe tẹ̀dó lọ́kọ̀ọ̀kan ló wà nínú odù Ifá. Nígbà tí omi ba ayé jẹ́ tó yẹ pé gbogbo ayé omi ni, omi ti pa gbogbo ilé ayé, omi ni gbogbo ẹ̀. Wá ná Oòduà, Àtẹ̀wọ̀nràn, Ọ̀rúnmìlà, Ọbàtálá, gbogbo àwọn òòṣà
kán lọ rèé tẹ ilé ayé dó. Ọ̀rúnmìlà wá lọ dáfá ilé ayé tí wọ́n ní káwọn lọ tẹ̀dó yìí báwo níbẹ̀ ó ti rí. Wọ́n á ní kó ní igba ẹ̀wọ̀n, adìẹ ẹlẹ́sẹ̀ 5. Wọ́n ní kó sì ní ọ̀pọ̀lọpọ̀ èèpẹ̀ àti àpò. Àwọn òòṣà yòókù Ògún ni Ṣàngó ni àwọn ti lọ pé ṣùgbọ́n wọn ò lè sọ̀kalẹ̀ torí pé omi ni gbogbo ayé. Ibẹ̀ ni Ọ̀rúnmìlà àti Ọlọ́fin Oòduà ti wá dé bá wọn. Àwọn ni wọ́n á pàṣẹ fún ẹ̀wọ̀n, igba ẹ̀wọ̀n, pé kí ẹ̀wọ̀n dúró ní òfurufú. Wọ́n wá fa ẹ̀wọ̀n wò, wọ́n rí pé ó le pẹ̀lú àṣẹ, gbólóhùn àṣẹ. Ẹ̀wọ̀n yìí òun ni wọ́n gbámú tí wọ́n bẹ̀rẹ̀ sí í da èèpẹ̀ sí ojú omi. Èèpẹ̀ tí wọ́n ti bù sínú àpò wọ́n dà sí ojú omi. Adìẹ ẹlẹ́sẹ̀ 5 wọ́n á jù sílẹ̀, wá bẹ̀rẹ̀ sí tàn ká. Ọ̀gà lọ́kọ́rin ilẹ̀ ayé wò, Alágẹmọ òun ni wọ́n jù sílẹ̀ tí wọ́n rí i pé ó ti mọ́kun. Ẹ̀wọ̀n ni wọ́n bá sọ̀kalẹ̀ tí wọ́n fi sọ̀kalẹ̀. Ìgbà tí wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n rí i pé ilẹ̀ ń fẹ̀, kí láti máa porúkọ ibi tí adé wọ́n nígbà tó ṣe pé ṣe ni ilẹ̀ ń fẹ̀ kọ́mọ ilẹ̀ tí ń fẹ̀ òní Ilé-Ifẹ̀ tó ń pè ní Ufẹ̀ Òòdáyé. Àwọn míì wá máa ń sọ fún wa pé àwọn Yorùbá Íjíbítì ni án, Àràbíà ni án, ibìkan ni wọ́n ti wá. Àwọn kan tẹ̀ tún sọ pé kó tó di pé Ọlọ́fin Oòduà dé, àwọn kan ti ń gbé Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn Ìgbò ti wà ní kìíṣẹ́ ẹ̀kan ni wọ́n tẹ Ifẹ̀ dó. Ọ̀tọ̀ ni ìgbà tí Ògún tí wọ́n máa ń pè ní Ògún ló lànà, ọ̀tọ̀ nígbà tí Ògún la ọ̀nà tó kó àwọn ọ̀rúnmọlẹ̀ wá, ọ̀tọ̀ nígbà tó lọ́fin Oòduà tó sọ̀kalẹ̀. Ní ẹ fi máa ń pe Oòduà ní Oòduà àtẹ̀wọ̀nrọ̀. Ó dà bàbá wa pé Àràbíà ní Yorùbá, níbo la gbolé wa tí téèyàn bá sá kó ń bì kan tó bá lọ ìlú mi. Èmi ní ìsìn mo mọ̀ pé ìran mi ní ìsìn Ọ̀yọ́ ni wọ́n ti wá, tà ti wá sí Òṣogbo yìí. Agboolé wa Basọ̀run nílé Basọ̀run ni bí ìran tèmi ṣe jẹ́nu. Ìran tí Yorùbá tó wá láti Asia àbí mo ní ń pè wọn ń bo lágboolé wọn ń bẹ̀. Ṣé èdè tí mò ń wá ń sọ lẹ́nu yìí ṣé bí ẹ ti sọ Ọlọ́run nù? Aṣọ tí mò ń wọ̀ ẹ̀ ṣé báwọn ará Arabian tí ẹ bí ẹ ṣé rúfìlà tẹ́ ẹ náà nì? Bí ẹ bá sá kó ń bì kan tó sá ni tí tó mú kó ń bẹ tó sì lè sọ àwọn ọ̀rẹ́ wa wọ́n wà níbi báyìí o. Àwa ò ní gbàgbọ́ pé ìhà abẹ́hùn ní Yorùbá ti ṣẹ̀ wá ní torí pé kò sí àrídájú rẹ̀. Ẹsẹ̀ Ifá tó tọ́ka sí fún wa pé adébáfọ́ ńlẹ̀ Saudi Arabia níjọ́ tí Yorùbá ń bọ̀ wá síbí. Àwa ò rí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ àgbà pé ọmọ Ilé-Ifẹ̀ ni wá, ẹni Ifẹ̀. Àwọn kan tún máa ń bi mí léèrè ń gbẹ pé kí ló yẹ ká máa pe àwa Yorùbá torí pé Yorùbá wọ́n kàn sọ alókọ tí ìsokọ wa ni. Ó kọ tí ìyá ò sọmọ ìní Yorùbá pé tẹ́ bá tún wò túmọ̀ Yorùbá gan pé alágàbàgebè pé àwọn kan ló sọ wá ní Yorùbá náà sọ di Yorùbá. Ẹni Ifẹ̀ ni wá. Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́, Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà, Ẹ̀gbá lẹ̀gbá, Èkìtì ní Èkìtì. Nígbà wọ́n fẹ́ tẹ̀ ń wá tí ó so wá pọ̀ ní wàhálà dé. Ṣùgbọ́n tá a bá ní pé ó kọ̀ wọ́n ló yẹ ká máa jẹ́ o Ẹni Ifẹ̀. Wọ́n ní a kì í mú Ẹni Ifẹ̀ ká fi ṣe ẹni ṣóko. Ẹnikẹ́ni tó bá ti gbà pé Oòduà ni
bàbá ńlá òun tó sì gbà ẹni Ifẹ̀, Ilé-Ifẹ̀ ló sì rọ̀ sí, ẹni Ifẹ̀ ló yẹ ká máa jẹ́. Yorùbá tí ẹ sọ wá ó kọ tí ìyá ò sọ mọ ni, a máa ń sọ bẹ́ẹ̀ pé Ifẹ̀ ò dáyé níbi tí ọjọ́ ti wá kọ́kọ́ wá sáyé, ibẹ̀ ni ọjọ́ ti mọ́ wá. Tẹ́ bá tún wò nígbà tí ojú ò tí ì là, àwa rí pé òye Ifẹ̀ ni ti ń wá. A tún ti ìmọ̀ tó jẹ́ kó yé wa pé àwọn kan tó wà ní Australia tó yẹ pé ibẹ̀ ni ọjọ́ tó ti ń yọ ń bẹ̀, kì í ṣe ilẹ̀ ti Yorùbá yìí nìkan mọ́. Ọjọ́ tó ń yọ níbẹ̀ ní àbẹ̀wò, ṣùgbọ́n ní gbogbo ẹkù tí ọ̀dọ̀ wa báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá, Ifẹ̀ ni ojúmọ́, wọ́n pé nílé Ifẹ̀ ibi ojúmọ́ ti mọ́ wá. Ẹ ṣe pé wá nù. Bó ni ipò ọba ṣe rí nílẹ̀ Yorùbá, àti pé bó ni ìlànà yíyan ọba pé lọ́yọ̀ọ́ ni o, lẹ́jìgbò ni, lÓgbómọ̀ṣọ́ ni o, bó ni ipa kí ni Ifá ń kó? Kì í ṣe Ọ̀yọ́ nìkan, gbogbo ilẹ̀ Yorùbá Ifá ti kó ipa pàtàkì. Ògbọ́n tí wọ́n sọ wípé babaláwo tí ọ̀jà yóò fọ́ lójú, iṣẹ́ Olódùmarè ni wọ́n ń ṣe. Iṣẹ́ ká tún lé ayé ṣe, ká tún òde ìlú tò tí Ọ̀rúnmìlà ń ṣe, òun ló fi lé àwọn ọmọlẹ́yìn rẹ̀ tán pè babaláwo lọ́wọ́. Bí ìlú kọ̀ọ̀kan ó ti ṣe tòrò tí ó tùbà tí ó tùṣẹ, iṣẹ́ rẹ̀ ni. Kò sí ibi tí Ọ̀rúnmìlà ò ti gbé kópa. Tẹ ìlú dó, bó ní ìlú tá a tẹ̀ dó yìí tí ò ní tú, da ọjà, yan ọba, dẹsẹ̀ ń tayé ọmọ. Gbogbo bí ìlú ṣe tòrò, àbí bí ìlàlórí kan bá wọnú ìlú, bóyá ọ̀dàdá, ẹ̀rùn yán, Ifá náà ni wọ́n dà. Ifá ni Olódùmarè rán sí àwọn Yorùbá pé láti gbọ́ ọ̀rọ̀ ẹnu òun, ẹnu ẹni tẹ́ ti máa gbọ́ ni, òun ni odù tó máa ń jáde, tá a máa odù fáì lọ jáde ní tí fáì wí, ọ̀rọ̀ ẹnu Olódùmarè ní Ifá. Kò wá sí nǹkan kan tí ẹ lè dá ṣe lẹ́yìn Ifá. Bá fọba jẹ, bí ọba ó gbéṣẹ́, bí nǹkan kan ó ṣe, Ifá ni wọ́n lọ rè dá tí wọ́n bi léèrè. Bá fẹ́ tẹ̀lú, bá fẹ́ yẹ̀nà, kò sí. Ó ní agbẹnusọ fún gbogbo àwọn òrìṣà yòókù. Tá a bá fẹ́ yan ọba nílẹ̀ Yorùbá torí kó lè tùbà kó lè tùṣẹ, Ifá ni wọ́n dá. Nígbà tí ìjọba ò tí ì ṣe gẹ̀ẹ́sẹ̀tì nínú ìgbẹ́ láàrin ààlà oko ní ó ti lọ mẹ́lòmíì pé ìwọ ni ó jọba, tí wọ́n já àkísà kúrò lára rẹ̀, tí wọ́n sọ dé èèyàn. Tí wọ́n lọ yẹ ẹlòmíì inú gbó pé wọ́n ni. Bí Ifá kì í sábà mú olówó àbí ipò, nínú tẹ́ bá kó ọmọ ọba 10 sílẹ̀, ó lè jẹ́ pẹ́ńtọ́kàn ẹ̀ tí ò tẹ̀ ní lárí, tí ò mọ̀kànmọ̀kàn ní Ifá ó pé kìí ṣe ó ṣe rí ní Ifá wò tí Ifá fi mú ẹni tí wọ́n bá yàn, orí rẹ̀ téńté yàn. Wọ́n ní ẹni tí ò bá lápá pẹ́, ẹni tí ò lẹ́sẹ̀ abẹ̀bẹ̀, ẹni tí ò bá lórí tí ẹ pẹkùn sí, tó bá lóun ó jọba, ìyà ni ó jẹ. Tí ẹ bá mú yàn ẹlòmíì, kọ́pọ̀ lè mọ̀ sí lápò rẹ̀ níjọ́ tí wọ́n pè òun ní Ifá mú. Nígbà tí ọba ṣe kádún tí ẹ káṣù, gbogbo oore tí ò ní ó ti ní. Kì í ṣe pé nígbà téèyàn lówó tó ti kọ́lé rẹpẹtẹ tó ti ní wọ́n á pé alágbájá ni ẹjẹ́ àfijọba bí ẹ ṣe nígbà táyé di ayé ìtọ́dàìn, òun ni wọ́n ń wo ipò àbí owó ní ẹ fi ń fìyàn sí ipò ọba. Orí ẹni tí Ifá mú, orí rẹ̀ ni ó wà máa ran gbogbo òlú lọ́wọ́, tí wọ́n máa sọ pé ẹlòmíì tó ti ń kọ́lé àkọ́tì àbí tí ò tiẹ̀ àsìkò rẹ̀ yóò kọ́lé, ẹni tó ti kọ́lé kan yóò kọ́ 2, ẹni tí ò tí ì lóbìn yóò ní, ẹni tí ìyàwó rẹ̀ ò bímọ láti bí ọdún, ìyàwó ò bímọ, wọ́n máa gbé ayé lágbájá yìí mọ̀ dáa, ayé mo kọ́lé kínní, láyé rẹ̀ ni mo ra ẹṣin, láyé lẹ́fi pé ayé ẹni agẹṣin làákà.
kì í ṣe pé ọba ní òmò lọ fi jọmọ wọ agboolé kí pé ìyá kínní ẹgbà owó tẹ́ ẹ̀ náà ní o kínní kan kí wọ́n lè bá a sọ pé ìgbà rẹ̀ dáa orí rẹ̀ ni ẹni tó rí rẹ̀ ọba wa rọ̀ mọ́ kò ní rọ ìlú lọ́rùn. nígbà tí ara ọba wa dẹ ìlú ni wọ́n fi máa sọ pé ìgbà ká má bàa ní wàhálà kó rọ ẹkẹ ilé kó rọ gbòòrò òlu ni ẹ fi pé ẹbí fálẹ́rè ẹni torí rẹ̀ bá rọ̀ mọ́ tí wọ́n bá fojú ṣáájú ṣe àmọ́ yọ ọ́ lẹ̀ tẹrútọmọ náà ni ó jìyà rẹ̀ tíyẹn bá mú ẹni tó ń tà tí ń fi sí tọ́rọ́ rà tẹ́lẹ̀ tá a wá fi sílẹ̀ kan rà pé nígbà alágbájá jọba nǹkan oṣù rí báyìí o àbí tọkùnrin ń wọnú ìlú ká má bàa kábàámọ̀ là á fífi Ifá yàn wá sí ìlú tó bá ti jẹ́ Yorùbá ẹni tí ó sọ pé àwọn èyí fífá yan ọba òun ẹni tó bá sọ bẹ́ẹ̀ irọ́ ló pa lóòótọ́ ni àwọn afọbajẹ àwọn ìjòyè wọ́n ní ojúṣe láti ṣe tí ẹ bá fi ọmọ oyè lélẹ̀ ọmọ oyè 10 lè dìde lẹ́ẹ̀kan náà nínú ọmọ oyè ilé ìwò ni wàá mọ̀ torí rẹ̀ rọ̀ mọ́ nínú ebi ojú lásán làwọn mọ̀ wò pé lágbádá yìí nítorí ọmọ àwọn ìjòyè lè ṣe ni pé kán wo ìdílé kọ̀ọ̀kan pé ìdílé bíi àrí láburú láì sọ̀kọ̀ wọn ìdílé bíi báyìí wọ́n ti ṣe nǹkan báyìí nígbà tí ọ̀dà ìwà àbàjẹ́ ni bàbá wọn wù nígbà tó wà lórí oyè ayé alára ta ní jẹ ẹ̀mẹ́jì àmú eléyìí ìwà eléyìí ẹ bá dórí oyè wọn ìgbọ́ràn yọ̀dọ̀ ọba máa ń gbá ẹ̀mẹ́jì àmílẹ̀ ṣùgbọ́n ẹni tá a wá fẹ́ mú yìí tí ìjòyè bá pé àwọn mú tán ìjòyè ò lè sọ fún wa pé orí rẹ̀ rọ̀ mọ́ afọbajẹ ò lè sọ fún wa pé àsìkò rẹ̀ yóò túbà yóò túṣẹ Ifá ló lè sọ kò sáfọbajẹ kan tó lè sọ pé ó lè yàn án pé tọ ìdílé yìí lòún mú torí pé àwọn lọ́kàn àbí torí pé tí wọ́n ti ṣe é lẹ̀ tó dáńjọ́ so ẹni tá a wá mú un ṣé yóò pẹ́ ń bẹ àbí kò ní pẹ́ ń bẹ sáfọbajẹ lè sọ Ifá ló lè sọ pé bóyá ẹ̀mí rẹ̀ ó gùn bóyá ẹ̀mí rẹ̀ ò ní gùn bóyá orí rẹ̀ rọ̀ mọ́ aráàlú àsìkò rẹ̀ ó dáa tí ọ̀rọ̀ ẹ̀kẹ́ ilé tí ọ̀rọ̀ gbolóòlù kò ní sí yàn kò ní sí Ifá ló lè sọ ìdí tá à ń fi lo Ifá nù tẹ́yàn bá ti lò ó tẹ́ bá pé ètò wà wọn làwọn ó ṣe tí bá jáde ń bẹ̀ wọ́n mọ̀ jáde náà ni kò síbi tó ti ṣe tán ní ó wá di mọ̀sínú mọ̀síkún iṣẹ́ onú ẹ̀ kú ni wọ́n ìpẹ́ bọ́rọ̀ bá di èkó mọ́lẹ́pẹ́ tó kọ̀ wá ó wá di iṣẹ́ onú ẹ̀ kú bó ṣe rí nù. ẹ ṣeun ọ̀rọ̀ ẹni ní ká tó máa lọ ẹni ló Ògbómọ̀ṣọ́ ẹni ló Ògbómọ̀ṣọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn ti yí padà ǹjẹ́ ó lé nǹkan pàtó kan bóyá ní pàtàkì. náà irú rẹ̀ náà mo ti sọ ẹ̀ nísìn nígbà pé àwọn àjòyè làwọn yan ẹni tí ó joyè o àwọn ò sì dá fáwọn tíjòyè bá péjọ tí mo sọ pé wọ́n ti yí ìlànà padà l'Ógbómọ̀ṣọ́ nìyẹn ẹ lè péjọ lóòótọ́ pé lágbájá ìlànà kẹnu yín ó kò kẹ mọ́ jiyàn kọ́ mọ́ sí ìjà lọ́tún kọ́ mọ́ àgbà ṣùgbọ́n ṣé ìjòyè ò lè sọ fún wa pé orí ẹni tá a mú yìí ọba ìlú mu ìjòyè ò lè sọ fún wa pé ẹ̀mí ọba tá a yóò gùn àbí ò ní gùn ìjòyè ò lè sọ fún wa pé àsìkò tiẹ̀ yọ̀ọ̀rọ̀ gbá yọ̀ọ̀rọ̀ àwọn tá a fi sọ pé wọ́n tà sí ẹ̀ nìyẹn tẹ ẹ lè mú lóòótọ́ kẹyìn pẹ́ńtẹ́ ẹ̀yàn ní sọ ẹ̀ tí wàá bí fálẹ́rè ètùtù tí wọ́n bá ní à ń ṣe wọ́n wàá ṣe ní wọ́n àtúbà ní òtúnṣe bá a ṣe bá nu ká ṣe bí ẹ ti ṣe kó lè rí bó ti ṣe yẹ kó rí ìdí ọ̀rọ̀ mi nu. bá wa wúre fún gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìwúre ká tó. ìwúre mi gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá a máa lọ rí a máa bọ̀ rí ìkùnà tó burú kò ní kó wá gbangba òde kò ní gbá wa lójú báńtí náà tá à ń bọ̀ àní jáde lékú lọ́wọ́ à á jèrè láyé à á fèrè jẹ̀kọ
àní pàgọ́ tìkà ìkà kò ní pàgọ́ tì wá orí òní jẹ́ arajà lọ́dọ̀ abínú ẹni agídí àwọn níyan kángbọ̀n kánú oko ògbó òrì rẹ̀ lọ́fàyàfalẹ̀ kúrúkú àrìrà tó gbójú ní pàrókò tewétewé adá Ọ̀rúnmìlà ń jọ àjogún bí gbogbo ń lépa rẹ̀ kiri ikú kẹ́ẹ̀mọ́ lépa àwa mọ́ kùsàkùsà lajá lépa àgbín mọ́ àrùn kẹ́ẹ̀mọ́ lépa àwa mọ́ o kùsàkùsà lajá lépa àgbín mọ́ ibi gbogbo kẹ́ẹ̀mọ́ lépa àwa mọ́ kùsàkùsà lajá lépa àgbín mọ́ àtòfò àtàrùn kó mọ gbénú gbẹ́wò wá kí towó tọmọ yálé ké sí gbogbo wa èyí tí mo wí lónìí kí a rọ̀ rọ̀ mọ́ ọ̀sẹ̀ ló ní kó ṣẹ òṣùnà ní kó mọ́ sùnà awíyárè èwí tẹ kó mọ́ ṣẹ tó Olódùmarè ọba àfàṣẹ sí.